ọmọ mi kú ọdún o kẹ́mi má ṣọ̀fọ̀ lórí ọmọ ń ta nílà fi kẹ́mọ bímọ níwọ̀fà bímọ lówó gbogbo ẹ̀ ni wọ́n fi kẹ́mọ mi torí ọmọ lásán nílé ayé. Alásàkẹ́ mo dé lónìí orí mi àfirẹ́ lọ́jọ́ gbogbo. Rahman Andrew Bojuwon kú ọdún o. Àṣeyí sàmọ́dún ọdún ayọ̀ ni ìwọ sì mọ̀ sí oníkú ní kékeré. Kó wá dàgbà kó tágbà lágbára Elédùmarè ìwọba. Grandma rẹ ló ní mọ́ bọ̀ ní gbàgede lónìí kí n wá mọ̀ kí ọgbọ́n ọdún olóríire ọmọ ni ó ní kó mọ̀ dàgbà nínú ọgbọ́n kó mọ̀ dàgbà nínú òye kó wá mọ̀ dàgbà nínú àlàáfíà lágbára Elédùmarè ìwọ́bọ onífà ìsàn ló gbà. Ó yá jẹ́ wá relé àwọn bàbá rẹ̀ ọmọ wọn ní Kogi. Rahman Andrew Bojuwon ẹ̀mí mọ́lẹ̀ àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ ọmọ àbọ̀mọdé èso ń gbọ́rọ̀ ẹnu mi dáadáa. Ọmọ Ajegunle ní gbede ní Kogi ní bàbá rẹ̀ agbọ̀n mádèmádè máa gbóná mẹ́yì máa níhun àgbóná ti gán àti rí sosun ọmọ níhun mọ́lòsó alóso àmọ́nìhun kújẹ́kújẹ́ akẹ́yìn náà ṣẹ́gun ọmọ ogun lọ́nà rẹ̀ ọmọ ogun dẹ́gbẹ̀jì Ògúndégbèje lọ́nà rí aláṣọ nílé apá kìsà bora yẹgẹyẹgẹ aṣọ fẹ̀rẹ̀ máde lájà ijú rẹ̀ iná dé. Ọmọ alágogo kángun gàgà ni wọ́n kó kí àwọn bàbá rẹ̀ ọmọ ṣe ìsọ̀hún ó ṣe mẹ́ta kan ìlú kégá ìkan ìsíhù ìkan ìsọmọ ẹlẹ́kẹta ìsọ̀hún nínú ilé àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ. Rahman lẹ́mọ lómi ló mọ sọ àgbẹ̀ lójúgbẹ̀ ọkọ̀ jájájá ọkọ̀ olùkọ́tún lókè já abọ́kọ̀jájájá lòkè rógún omi kan lémi oṣó amúni abojú mágámágá oníbàbímọ méjì ọmú kan kádébọ̀ bàbá ló fẹ́rẹ̀ àríhùn méyèrè oníbàjá ojú bàbá ló fẹ́rẹ̀ ọmọ amúbájíwọ́ ní bọ́rọ̀rùn nínú ilé àwọn bàbá rẹ̀ ò bọ́mọ òṣùṣùn ọmọ ọ̀sẹ̀sẹ̀ òṣọ́run régérégé. Rahman Andrew mọ́ gbọ́ bí mo ti kó kí àwọn bàbá rẹ̀ tó bí ọlọ́mọ abọ́kọ̀jájájá lòkè rógbómi kan lémi òtó amúni abojú mágámágá oníbàbímọ méjì òmù kankan lébọ̀ bàbá lọ́fẹ̀ẹ́rẹ́ àyín méyìíṣe oníbàjá ìwé ojú bàbá lọ́fẹ̀ẹ́rẹ́ lẹ́yìn ọmọ Àbújá ògbọ́mọ òṣùṣù gbọ́mọ ọ̀sẹ̀sẹ̀ òṣọ̀run régérégé. Rahman mọ́ gbọ́ bí mo ti kó kí bàbá rẹ̀ tó bí ọlọ́mọ máa mú gbani owó nínú ọdún méjèèjì owó ètò ọmọ àna gidigidi amúgbáyẹn owó ìgidìgá sápásápà akówó tí ní kárìgbọ̀n nínú ilé àwọn bàbá rẹ̀ ní agbọ̀n máde máa gbóná. Òní fọdún eléyìí ṣàṣemọ̀ èkó nílé mọ̀mọ́ rẹ̀ ọmọ bá jù láyé ní mọ̀mọ́ rẹ̀ tó bí ọlọ́mọ ẹgbọ́n èkó àkèété ìlú ọgbọ́n ilé ọmọ arómi sálẹ̀ gbẹlẹ́gbẹ́ afẹ́fẹ́ tó nípọn bẹ ní bèbí òkun nínú ilé mọ̀mọ́ rẹ̀ epo àdèlé tí mo dé tí mo rágèrè ti sáré jẹ lẹ́sẹ̀ méjì lọ. Grandma rẹ̀ ọmọ okòrú ọ̀gá lónìí mọ̀ bọ̀ wá mọ́ kí ọ lónìí ipò òkú ọdún. Rahman Andrew Bojuwon ikú ònílé gbà wọ́n lọ́wọ́ àwa kó pẹ́ láyé kó tágbà lágbà kó ń gbóhùn rere ṣe nílé ayé. Àṣàkẹ́ akéwì ń lè mí jẹ́ ọmọ àdádé owó rẹ̀ mọ́. Grandma rẹ̀ ní mọ̀ pé ọmọ mi kú ọdún o ó ní kẹ́mi má ṣọ̀fọ̀ lórí ọmọ ohun tá a ní làbí kẹ́mọ bímọ níwọ̀fà bímọ lówó gbogbo ẹ̀ ni wọ́n fi kẹ́mọ mi.